játijàti mọ́kùmọ̀kù tí bàbá Tinubu gan ṣe lórí ilẹ̀ ìlú tá pè ní Nàìjíríà yẹn kò bá àwọn ọmọ Yorùbá dọ́gba o kò dẹ̀ tẹ́ wa lọ́rùn bá ṣe wá ń pariwo tó tá ń kígbe tó yìí tóun bàbá Tinubu ló ń ṣe o wọn ò dá ẹnì kankan lóhùn o Ọlọ́run gangan fún ara ẹ sọ pé bàbá Tinubu you are a stubborn man you are a stubborn man ṣùgbọ́n kò síbẹ̀ ṣe lè stubborn tó Ọlọ́run ló sì dá yín Ọlọ́run ló dẹ̀ lẹ̀mí yín ẹ ti gbé gbogbo ilẹ̀ Yorùbá ẹ ti gbé bá bíìchì ẹ ti gbé fáwọn Ṣàgúrì ń bọ̀ ní Ṣàgúrì ti wá kò wá látòǹdó o kò wá látèkìtì o Ṣàgúrì ò kì í ṣọmọ Ọ̀ṣun kò ń ṣọmọ Ìrágbìjí o ọmọ Lebanese ni o ẹgbẹ́ bá bíìchì wá fún ó ń connect owó ó ń fi owó tí àwọn ọmọ Yorùbá owó tó yẹ kó wá sí orí èdè wa tó máa bọ́ sí àpò àwọn ọmọ Yorùbá ẹgbẹ́ lé Ṣàgúrì lọ́wọ́ Ṣàgúrì wá mílìkì owó láàrin Èkó bàbá Tinubu torí nǹkan tẹ fẹ́ jẹ ẹ̀ ń tẹ àwọn ìrandíran yín ẹ̀ ń tẹ ìgbésí ilé ayé àwọn ọmọ yín bàbá Tinubu torí pé Ọlọ́run ṣe yín lólórí Ọlọ́run má ṣe yín lóní olórí burúkú ẹ lè jẹ́ president of Nigeria kẹ́ máa wọ orí burúkú pọ́nbélé ni wọ́n á láwọn ọmọ Èkó pọ́nbélé bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọmọ Èkó pọ́nbélé ni mí gbogbo àràkárà tẹ́ ń dá nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ tó gbé ẹ̀ kì í ṣọmọ Èkó ó máa bu yín lọ́wọ́ o wọ́n ní tí wọ́n bá lọ fún 20 ọdún ìjọ kan lòdodo máa bá bàbá Tinubu gbogbo tẹ̀ ń ṣe táwọn alálẹ̀ tí tó ń sàmì sí ó máa bu yín lọ́wọ́ ẹ̀ ń jí ọmọ Èkó bẹ́ẹ̀ ṣe ń jẹran lẹ́nu ẹ̀ ń jí àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ ṣe ń lá omi ọbẹ̀ ẹ̀jẹ̀ ní ká dákẹ́ ẹ̀jẹ̀ ní káwọn alálẹ̀ kó gbẹ̀yìn ẹlẹ́fẹ́ pẹ́ lórí àpèrè tẹ́wà yẹn tí ẹ̀ bá ṣe òtítọ́ àti òdodo bàbá Tinubu à ń ké 9 10 à ń ké fún yín ẹlẹ́ẹ̀gbọ́ ẹlẹ́ẹ̀nígbà ẹ máa lùgbàdì Ọlọ́run ní o bàbá Tinubu bó ṣe lè wù kẹ́ lágbára tó bó ṣe lè wù kẹ́ lọ́wọ́ tó àwọn tó lágbára jù yín lọ àwọn Nebuchadnezzar àwọn tó lágbára jù yín lọ àwọn the Pharaoh of Egypt nígbà tó kàn dí sí ọ̀rọ̀ Ọlọ́run tó ní ìfẹ́ tí àwọn làwọn máa ṣe Olúwa gba agbára lọ́wọ́ wọn ó dojú ọlá wọn bolẹ̀ bàbá Tinubu èmi ò bẹ̀rù yín o ó tọ́ ọ̀rọ̀ ní káwọn máa sọ̀rọ̀ ní ìdẹ̀ disrespect yín ṣùgbọ́n ọ̀rọ̀ ò ní wúwo títí káfọ̀ bẹ́là ẹnu la máa fi sọ ìdí la máa fi jókòó àdẹ̀ ní wí síbẹ̀ kakú síbẹ̀ bàbá Tinubu gbogbo ohun tẹ́ ń ṣe kò bá Ọlọ́run nínú mu Ọlọ́run tẹ́ ń pàrokò fún yín pé òun ti pín orílẹ̀-èdè yìí ṣùgbọ́n ẹ fẹ́ ṣọdún mẹ́jọ báwọn yòókù náà ṣe ṣọdún mẹ́jọ bàbá Ọbásanjọ́ ṣọdún mẹ́jọ orí burúkú wo ló gbé kalẹ̀ ju gbogbo òṣìṣàrí yìí lọ Buhari lo ọdún mẹ́jọ kí la gbà ń di ẹ̀ ẹ̀sìn àti òṣìṣẹ́ àtìyà náà ló kó bá wa ẹ̀yin náà fẹ́ lo ọdún mẹ́jọ ẹ ti lo ọdún mẹ́jọ already kí ni ta rí bẹ́ẹ̀ ikú làwọn family yín second family yín àwọn Fúlàní tẹ́ fi ṣe bátan yín ikú ló ń gbé tọ̀ wá wálé wọ́n ṣe ń pọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ tí wọ́n pààyàn lóńdó ni o bàbá Tinubu níbo ni security apparatus yín wà bàbá Tinubu ṣé bẹ́ẹ̀ yín náà pè ní commander in chief of the armed forces níbo ni àwọn forces yín náà wà ẹ̀ tí ìtò ra drones ti Burkina Faso ọmọ tí ò tó ìgbẹ́ẹ̀dì yín ẹ̀yin ò rí bó ṣe ń safeguard ìlú tiẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ safeguard gbogbo ìlú ṣé bí ẹ ní Yorùbá ní bàbá Tinubu ẹ̀ lè safeguard àwọn aráàlú yín ọdún mẹ́jọ náà tẹ́ bá lò tán ṣé Kánò Kaduna Gombe lẹ́fẹ́ lọ jókòó sí ni àbẹ́fẹ́ lọ sí London ẹ fẹ́ lọ jókòó pa sí London tẹ́ lọ parí ayé yín tó kù síbẹ̀ à ń bá yín sọ lọ́gúnlọ́gún à ń bá yín sọ lọ́gúnlọ́gún ẹlẹ́ẹ̀mẹ́ tó kú ẹ̀ẹ̀mẹ́ tó sà bàbá Tinubu ọmọ Yorùbá ni wá o à ń ṣọmọ Kánò à ń ṣọmọ Kaduna ẹ lè máa fọwọ́ òdì gbá wa létí nílẹ̀ bàbá ńlá bàbá wa àyàfi tó bá jẹ́ pé ọmọ àlè lẹ́yìn náà bẹ́ẹ̀ kì í ṣọmọ Yorùbá tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá tẹ́lẹ̀ ẹ̀ ní gbọ́ ẹ̀ nígbà sí àwọn ọmọ Yorùbá lẹ́nu pápákùnrin apààyàn jẹ ni àwọn alálẹ̀ abínú sí yín kò sí bẹ́ẹ̀ ṣe lè mọ́ ṣe ẹ̀ lè lọ́lọ́wọ́ òfo ẹ̀ lè máa pa wá ní mẹ́sàn-án mẹ́wàá lóòótọ́ yìí kọ́ lè gbébọn sí wa lọ́rùn wọ́n tẹ́ fàyè fún àwọn Fúlàní kó máa pa wá ẹ wà láyé nígbà tí wọ́n mú Ìgbòho tó lọ sílé Ìgbòho tó pa ẹ̀gbọ́n ẹ̀ tó tún pa Àdògán tó pa Alhaji Fatai ẹ̀dẹ̀ lọ́mọ màlẹ́ ni wọ́n ń pa ojúlówó ọmọ yín wọ́n mú Ìgbòho wọ́n fi sẹ́wọ̀n ọdún 2 ní Benin ṣé bẹ́ẹ̀ ilẹ̀ gbé Buhari lọ́bẹ̀ ó di ẹ̀mẹ́ ló tẹ́ lọ́bẹ̀ Buhari tó bẹ ṣe ń dọ̀bálẹ̀ fún dáńtàtà lẹ́ ń dọ̀bálẹ̀ fún Ndimi ẹ̀yin aláìlójú ti ọmọ Yorùbá mi ti wàá rò pọ̀ ọmọ Yorùbá nìyí mọ́ àwọn kan ń pariwo pé Ìrágbìjí ṣé bàbá ńlá bàbá yín ló wá láti Ìrágbìjí nàbí ìyáláyà yín ló wá láti Ìrágbìjí tẹ wá fẹ́ di ẹrú Fúlàní tí Fúlàní fẹ́ sọkùn mọ́ yín nídìí bàbá Tinubu tó ń fà yín bí mọ́ńkì ìṣáájú yín lọ́sẹ̀
lọ́sẹ̀ mú Ìgbòho náà Ìgbòho náà tún wá jáde ẹlẹ́sẹ̀yìn odi ẹ wá lẹ ọmọ Yorùbá nìyí bàbá Tinubu shame on you tó bá jẹ́ ṣẹ̀yìn yín lọ́gbẹ́ ẹ ti dá gbogbo convoy of army jáde tó bá jẹ́ Fọláṣadé lọ́gbẹ́ ìlú òní lójú kò ní ráyè tó bá jẹ́ pé àwọn ọmọ yín àwọn Àbíbàtì àwọn Ọláyínká yín àwọn lọ́mú bàbá Tinubu gbogbo tẹ́ bá nílẹ̀ máa fi defend wọn ṣùgbọ́n tó kọjá àwọn ọmọ lọ́mọ àwọn ọmọ tí bàbá wò kì í ṣe mílíọ̀nìà tírílíọ̀nìà bíi tiyín tó kì í ṣọmọ gọ́vnà tó kì í ṣọmọ àwọn ọmọ sínétọ̀ bíi tiyín ẹ pa pínlẹ̀ jẹ́lí kò kàn yín ẹni àmọ̀rí ò bá kàn yín kò kàn yín mẹ́wàá máa kàn yín bàbá Tinubu èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín bàbá Tinubu àdàbí tí ò bá sí Ọlọ́run lókè mọ́ àdàbí tí ò bá jẹ́ pé omi ilẹ̀ Yorùbá ata ilẹ̀ Yorùbá epo ilẹ̀ Yorùbá iyọ̀ Yorùbá lẹ jẹ́ tẹ̀fi dórí àpèrè yẹn àfi tó bá jẹ́ pé ìlú Ìgbò ìlú Fúlàní lọ́ ti sọ yín di nǹkan tẹ̀dì tó bá jẹ́ pé lórí àpèrè àwọn ọmọ Èkó àwọn ọmọ Yorùbá lẹ́fi débi tẹ́dẹ́ tẹ́tí wọ́n fẹ́ gùn wá lórí tẹ́ ń gbé ẹ̀yin gangan gbé ẹsẹ̀ sí wa lọ́rùn bàbá Tinubu ẹ máa rí jàǹgbàjọ lọ́rùn àwọn èèyàn ń bẹ̀rù yín ni o kì í ṣe pọ́n nífẹ̀ẹ́ yín o ìbẹ̀rù tó dẹ̀ ń bẹ̀rù ni pé kẹ́ má mú wọn pa bẹ́ẹ̀ ni mo sọ fún yín kì í ṣe ìfẹ́ tán ní sí yín wọ́n ṣe ń support yín ìbẹ̀rù pé táwọn bá sòtítọ́ ẹ mú wọn pa torí pé láwọn àwọn tó ń ṣiṣẹ́ ibi fún yín àwọn MC Olúọmọ yín àwọn Koko Zaria yín ẹ lé àwọn èèyàn tó ń ṣiṣẹ́ ibi fún yín ẹnu mi gbà á tabala ní sọ tàdákẹ́ bẹ́ẹ̀ tí wọ́n máa bá wa dákẹ́ bàbá Tinubu ẹni bí ní yín ìka ènìyàn ní yín ẹ̀jẹ̀ ń ṣàn lọ́wọ́ yín ṣùgbọ́n lọ́wọ́ máa bí yín àwa wítan ní ẹ ti jẹ Lagos State ẹ ti fà wọ́n tẹ́ máa fi jẹ gọ́vnọ̀ síbẹ̀ Sanwó-Olú Sanwó-Ogbó ẹ̀yin náà lẹ fi síbẹ̀ show merit gọ́vnọ̀ of Lagos ni wọ́n ṣe ń wá certificate tìyín náà lọ́n wá ti Sanwó-Olú ẹ ti yí ẹ lè yí padà títí tọ́lọ́wọ̀n ò ní jí síbi tó yẹ kó yé sí ni ẹ ti ń ṣe lọ ẹ ti ń ṣe bọ̀ gbogbo ohun tẹ́ ń ṣe ló máa yànnà yín NPP ọmọ yín fún governorship of Lagos ó ń lọ sí Kano ó ń lọ gbowó fún ó ń lọ Juba Gumi ọmọ yín lọ rí Gumi ṣé ó lọ rí Gumi pé kó jẹ́ kẹ́ aráyè ṣọdún mẹ́jọ ni ó lọ rí Buhari tó ti fi hàn yín pọ́nbélé wọ́n wò lè stand the nonsense yín ẹ̀yin dẹ̀ lẹ́gbẹ́ wá o bàbá Tinubu 35 billion wọ́n lè fi gbé Buhari wá Buhari náà ló ń kàn yín lábùkù lọ́tún lọ́sì ló ń fọwọ́ òdì gba yín létí ẹ̀yin aláìní tìjú ọmọ àlẹ́ ọmọ Yorùbá ẹ ní integrity ẹ ní honor ẹ ní pride pàápàá sọmọ Yorùbá àwọn alálẹ̀ ti gbé yín ṣépè àwọn ọ̀tá yín lẹ̀ ń tán wọlé lórí ọ̀tọ̀ yín bí ọ̀tọ̀ El-Rufai El-Megida tọ̀tọ̀ ń di yín bàbá Tinubu El-Rufai náà ló padà lẹ́yìn yín ṣẹ́bẹ̀ lẹ́ni kó lórí stage tí El-Rufai yóò bá yín lórí stage ó ti ya parí di APC yín ṣé ìyàn fẹ́ cross over sí SDP ń sìn ní nígbà tí Rufai yín àyìn olórí burúkú ẹ̀ ń fún El-Rufai kíní kan tó dàbí go stout ẹ̀ ń fún lóye ọmọ Yorùbá Àwùjalẹ̀ níbi tí ẹjọba dé ẹ̀ ń fún Rufai El-Rufai ọmọ àlẹ́ Fúlàní tó ń gbẹ́bọ tó ń gbọ́bẹ tó ń gbé sí àwọn ọmọ yín lọ́rùn ẹ̀ ń fún wọn ní àwọn ọmọ tí wọ́n respect ọ̀nà yín tó bá respect ọba ilẹ̀ Yorùbá ṣé wàá pa ọba mẹ́ta lẹ́kìtì gbogbo yín wá ń ṣe mọ́kùmọ̀kún rádaràdà bẹ́ẹ̀ tó ti ṣépè fún tẹ́kẹ̀ ọba ràn yẹn ọmọ Yorùbá ògidì ẹ wọ́n mọ́kùmọ̀kún báwọn gómìnà náà ṣe ń ṣe òṣìbí ẹran ṣẹ́wó dancing governor Adeleke Ademola Adeleke you better stop dancing like a foolish clown tó mi dùgbẹ̀dùgbẹ̀ bẹ́ẹ̀ tó mi fẹ́ jábọ́ lókè stop dancing and stop being a clown and be focused and serious for once àwọn èèyàn tó ní kó lọ dúró díẹ̀ lọ́ṣogbo wọ́n lọ síbẹ̀ láago mẹ́wàá dancing governor Jackson Ademola Adeleke wọ́n lò débẹ̀ títí aago mẹ́ta see how indisciplined you are very indisciplined governor orí àpèrè ẹ ní ọba Ìwó wà tó ń dá mọ́kùmọ̀kún orí àpèrè ẹ ló ń kó àwọn ọmọ Fúlàní wọlé kí lórí ṣe sí nígbà tó jẹ́ pé ìyá aláya tiẹ̀ gan Ìgbò ni kò kàn ẹ́ ó ti bá wa gbọ́ ṣo ti gbé fọmọ Ìgbò ẹ̀yin ọmọ àlẹ́ ọmọ Yorùbá tẹ́ ń fọwọ́ sí júwèé lé bàbá ńlá bàbá yín dancing governor sit up for a change tó bá jẹ́ pé Yorùbá ni bàbá ńlá bàbá ẹ you better start acting like that kẹ́yẹ́ dojú ti wá gbogbo yín lẹ́ ń dojú tọmọ Yorùbá àwọn kan become ashamed of all of you torí pé ẹ̀wù ọmọ kọ bí ọmọ àlè ní gbogbo yín ṣe ń hùwà wọ́n lọ wá jẹ́ Òṣogbo náà nìyẹn bí tó ti ní kọ dúró àwọn tó ní di walking stick tí wọ́n lè rìn dáadáa wọ́n lẹ́ẹ̀rà tó walking stick mẹ́rin
àwọn tó nídìí wheelchair Ọlọ́run gbé wá àwọn tó nídìí nǹkan tí wọ́n máa lò wọ́n ń ṣọmọ mi lọ́dún àwọn ọ̀bẹ̀rẹ̀ airplane lọ́wọ́ ẹ o wọ́n ọ̀bẹ̀rẹ̀ limousine lọ́wọ́ ẹ o àwọn adaptive tools and equipments tí wọ́n lè lò kí ayé wọn kàn tiẹ̀ lè gúnrégé wọ́n wá láwí tán wọ́n lọ gbé pọ́pọ́ọ̀fù mẹ́rin olórí burúkú kan lé wọn lọ́wọ́ ẹ̀yin gọ́vnà amukumẹ́kọ amùsùà ẹ̀yin ìka ènìyàn tẹ́ bá rò pé Ọlọ́run máa dákẹ́ ọmọ máa wò yín Ọlọ́run fún yín lóko fi wà yín dẹni okùn yẹn lọ́lọ́run máa fi hàǹgì gbogbo yín one by one Ọlọ́run máa hàǹgì gbogbo yín tí ẹ̀ bá ronúpìwàdà bàbá Tinubu sọ níbi àwọn ọmọ Fúlàní àwọn ọmọ Fúlàní tí wà àti ọmọ ẹ̀dẹ́ ń lọ kọ́wọ́ fún sọ ní bó ṣe ń wọ ilé wa tó ń wọ oko wa tó ń pa wá tó jókòó sí aṣọ rọ́ọ̀kì yẹn máa di ilé o tẹ́ ò bá ṣọ́ra ṣe rọ́ọ̀kì yẹn máa di valley mọ́ yín lórí rọ́ọ̀kì tẹ́ jókòó sí tẹ́ rò pé jókòó sórí àpáta adìyanrìn kì í ṣe ní agbára mi o ní agbára Ọlọ́run ọba tí kì í bàtì Ọlọ́run ọlọ́wọ́ gbọgbọrọ tó ń yọ ọmọ inú ọ̀fìn òun ló máa yọ àwọn ọmọ Yorùbá kò lábẹ́ yín ẹ ti gbé ẹsẹ̀ yín sí wa lọ́rùn ẹ láàní lọ àwọn ọmọ Fúlàní gọ́ńdámúso wọn láriwo làwọn ọmọ Yorùbá ń pa bẹ́ẹ̀ àní kan ṣe wọn ò bìlífù àní kan ṣe torí ẹ̀yin Yorùbá tẹ́ jẹ́ olówó ọlọ́lá ìwọ lórí burúkú lẹ̀ ń wù wọ́n dẹ̀ mọ́ bọ́ ṣe ń tẹ nọ́mbà yín tó bá ti tẹ́tì nìyín tó bá tẹ́tì nìyín tó bá sọ pé àwọn gbé mílíọ̀nù fún yín mílíọ̀nù tó rí ní Tinkan Island yín tó ní lápá kápọ̀tù yín tó rí ní airport yín tó rí níbi tó ti ń wá nǹkan àlùmọ́ọ́nì yín ẹ máa papín ní jẹ bí omi inú kòkò ẹ máa sùn bí ọbẹ̀ ṣáàsùn ẹ̀yin oníkòmọ́kòtò ọmọ Yorùbá ọmọ àlè ló pọ̀ jù nù yín mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọ́ndà pé àbí torí pé àwọn ọ̀yá yín ò kì í ṣe Yorùbá lẹ́sẹ̀ wùwọ́ ọmọ àlè mọ́ Bọ́lájí Àlùkò another ọmọ àlè níwọ náà wọ́n dẹ̀ fi ẹ́ ṣe commissioner for infrastructure lẹ́kìtì òun sọ pé agẹ́nẹ́bodè ló ti wá ṣàgẹ́nẹ́bodè ní bàbá ẹ̀ tó fi ń jálùkò ṣàgẹ́nẹ́bodè ní bàbá ẹ̀ tó sọ ẹ́ ní Bọ́lájí ẹ̀yin ọmọ àlè tẹ́ ń fọwọ́ sí júwèé lé bàbá ńlá bàbá yín adójútì ni yín Ọlọ́run dẹ̀ máa yọ̀nà yín ni àsìkò láàmú Olúwa máa dójútì gbogbo yín ẹ̀ ń fojú ọmọ Yorùbá gbọ́lẹ̀ lọ́tún lọ́sì ẹ̀ ń wọ orí ilẹ̀ wa ẹ̀ ń jẹ́ kí Fúlàní máa dágọ́mú so kọ́ máa pa wá bẹ́ẹ̀ tó ń padìyẹ gbogbo yín lọ́lọ́run máa yọ̀nà ṣẹ́gbọ́n tí mo wí fún yín gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ sí ni o ẹ̀yin tẹ́ conspire ni o ẹ̀yin tẹ́ wà complicit ni o ẹ̀yin tẹ́ keep silent ni o ẹ̀yin accessory after the fact accessory before the fact gbogbo yín lọ́lọ́run máa náwó ọ̀bànújẹ́ sí ìgbà tẹ́ nà sí àwọn ọmọ mẹ̀kúnnù Olúwa máa nà sínú ilé yín á nà sí àwọn ọmọ yín á nà sí àwọn ìyàwó yín á lọ sí àwọn ìbátan yín ẹni lọ́dún burúkú lẹ fẹ́ yà Olúwa ṣètì náà agbárí yín fún yín tẹ́ fi cerebrum yín tẹ́ fi ṣe mud tẹ́ fi ọkàn yín ṣe òkúta Olúwa máa yànnàná yín ni kò sí bẹ́ẹ̀ ṣe lè lágbára tó Nebukadnezar ní agbára ó bá Ọlọ́run lẹ́sẹ̀ gbèjì ọdún méje lọ́lọ́run fi tì sínú oko tó ń jẹ koríko Pharaoh of Egypt ó ní agbára Ọlọ́run tì sínú omi òkú pupa kò sẹ́ni tó rókun ẹ̀gbẹ́ jáde Adolf Hitler ó ti pa 6 million Jews Adolf Hitler kí ló gbẹ̀yìn ẹ̀ suicide ni wọ́n ń pe arákùnrin kan strategist he was a strategist òun ló máa advice King David kò sí tó bá sọ King David amúnádóko ni ṣùgbọ́n nígbà tó fẹ́ gba àbọ̀dé ó fẹ́ gba àbọ̀dé fún King David nígbà tí King David mọ̀ pé nǹkan tó fẹ́ ṣe nìyẹn àdúrà kan ẹyọ kan kò pé méjì o ẹyọ kan ló gbà ìgbé Olúwa ọba o Ọlọ́run alààyè adájọ́ afẹ́yípẹ́rọ ọkùnrin tó ń pè ní èyí tó fẹ́ nìyí gbogbo strategy tó bá ní lọ́wọ́ gbogbo ète tó bá ní lọ́wọ́ tó fẹ́ fi ṣe jàǹbá fún mi Olúwa o sọ ìmọ̀ èyí tó fẹ́ nìyí tó fo ẹ̀yin ọmọ Yorùbá ògidì mo fẹ́ kẹ́ máa sọ fọ́lọ́run pé gbogbo ìmọ̀ àwọn Fúlàní àti àwọn tó ń gbé wọn lẹ́yìn ẹ jẹ́ kí Ọlọ́run kó sọ́jú òfò mọ́ wọn lọ́wọ́ kó sọ́jú òtúbà ń tẹ́ mọ́ wọn lọ́wọ́ nígbà tí King David gba àdúrà yìí tẹ́yìn ọmọ mùsùlùmí ẹ̀yin ọmọ ọmọlẹ́ tẹ́ ń pè ní Dáúdà àdúrà kan ló gbà o ní David gbà àdúrà náà ni mo sì gbà fún yẹn ó ní Ọlọ́run sọ ìmọ̀ Ahitofel ó ní sọ di òfo sọ di asán nígbà tá a máa gbọ́ advice tí Ahitofel tó fún ọmọ David láti gbé ogun ti bàbá ẹ̀ wọ́n ń pe ọmọ náà ní Absalom
Absalom Ahitofeli ń kọ́ ọmọ sí bàbá ẹ̀. Bàbá Tinubu Fúlàní ń kọ́ yín sí àwọn ọmọ Yorùbá, ọmọ bàbá yín, ọmọ ìyá yín. Mi wá mọ̀ bẹ́ẹ̀ Fúlàní ní bàbá yín, but àwọn ọmọ ìyá yín, àwọn ọmọ ìyá yín nínú ẹ̀jẹ̀. Tẹ́ ẹ gbà fún nǹkan máa pa ọmọ ọ̀ràn ẹ̀, ẹ wá gbà fún. Ẹ gbà fún Fúlàní, wọ́n ń wọlé, wọ́n ń kó wa lómi ọbẹ̀ jẹ. Gbogbo ibi tó wọ́n wà Fúlàní lẹ fi síbẹ̀, bàbá Tinubu. Ẹ káwọn sọ̀ ń gbé tọ́ yín síbi tó máa ti máa gbálẹ̀, tó máa fẹnu gbolẹ̀, tó máa pariwo ẹnu. Bàbá Tinubu, ìmọ̀ Fúlàní àtẹ̀yìn gan, ó máa dòfo ní lórí àwọn ọmọ Yorùbá. Gbogbo èrò yín sí wa tó jẹ́ ní aburú ìkà, mo gbà lọ́sàn yìí. Torí ọmọ aláṣẹ ni mi, Ọlọ́run ní sọ̀rọ̀ kí ẹ ṣẹ́gun, according to Job chapter 22 verse 28. Ó ní kí n sọ̀rọ̀, ó ní àṣẹ́gun ní ọ̀sán yìí. Bàbá Tinubu, mo pàṣẹ gẹ́gẹ́ bí ọmọ aláṣẹ pé gbogbo èrò yín àtàwọn Fúlàní yín àtàwọn sọ̀ngbẹ́tọ̀ yín ó di ọ̀fọ̀ látọ̀sán yìí lọ. Gbogbo ọmọ yín láti máa gbé wa pa, láti sọ wá di ẹrú lórí ilẹ̀ bàbá wa, mo ló di ọ̀fọ̀. Mo fi ẹ̀jẹ̀ Jésù mo fi gúnlẹ̀ lórí. Gbogbo ìmọ̀ yín máa dòfo ni o. Nígbà tí ìmọ̀ Ahitofeli di ọ̀fọ̀, Bàbá Tinubu, Ahitofeli commit suicide ni. Èmi ò mọ bọ́lọ́run ṣe máa ṣe ọ̀rọ̀ ti yín, but gbogbo ọmọ yín láti èní lọ, bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run, tí ẹ̀mí Ọlọ́run bẹ, Bàbá Tinubu, gbogbo ọmọ yín tó jẹ́ ní aburú, tó jẹ́ ní ète, tó jẹ́ ní mọ̀nàfìkì, ẹ̀yin àti Fúlàní, ó ti di ọ̀fọ̀ lọ́sàn yìí o. Ẹ̀yin ará mi ẹ máa ṣàmì. Gbogbo ìmọ̀ Bàbá Tinubu, Jagabanu Ahmed Bola Adekunle, Jagabanu Bodilon, President of Nigeria, tó ń gbà lórí àwọn ọmọ Yorùbá, mo ló ti di ọ̀fọ̀ lọ́sàn yìí. Bàbá Tinubu, gbogbo ọmọ yín lórí wa ó di asán, asán lórí asán. Tí ìmọ̀ Ahitofeli tó bá di asán, Bàbá Tinubu, torí pé ìkà ló fẹ́ ṣe fún Dáúdà, ìkà ló fẹ́ ṣe fún King David, ó fẹ́ kọjú ọmọ sí bàbá. Bàbá Tinubu o, Jagabanu Bodilon o, Bàbá Zainab o, Bàbá Abibat, Bàbá Bọ́láyínká, Bàbá Ṣèyí, Bàbá Fọláṣadé o, ọkọ Olúrẹ̀mí ikú ṣe bí àlá. Mo pe àwọn òdìdí ọ̀run, mo pe lẹ́yìn lórí lọ́sàn yìí. Yí pé gbogbo nǹkan tẹ́ nínú sí wa, aburú tẹ́ nínú sí àwọn ọmọ Yorùbá. Ta ní kẹjẹ́ ká lọ, tẹ́ ní irọ́ ni àní lọ. Tẹ́ fi okùn sí wa lọ́rùn, tẹ́ fi lé Fúlàní lọ́wọ́. Mo ní ní àti ọ̀sán yìí o, ẹ̀yin ibodè o, ẹ̀yin alálẹ̀ o, ẹ máa ṣe àmì sí. Ẹ jẹ́ kó di ọ̀fọ̀, ẹ jẹ́ kó di asán. Ẹ jẹ́ kí Fúlàní mọ̀ pé a ní Ọlọ́run. Ẹ jẹ́ kí Fúlàní mọ̀ pé ní tòótọ́ orílẹ̀ bàbá wọn ti wá ń bá wa. Ẹ jẹ́ kí ìmọ̀ wọn kó di ọ̀fọ̀, kó di asán. Ẹ fi ojú Fúlàní, ẹ fi gbolẹ̀ Ọlọ́run. Ẹ gbọ́ agbára burúkú, agbára ikọ̀ àti àdá tó gbé sọ́wọ́. Ẹ jẹ́ kó padà, kí ikọ̀ wọn padà sí orí wọn, kó padà sórí ọmọ wọn, kó padà sórí aya wọn. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ òkò Ọlọ́run alààyè. Ẹ bẹ̀rẹ̀ sí ní sọ òkò bẹ́ẹ̀ ṣe sọ òkò níjọ́sí lórí àwọn ọmọ Amorite, nítorí pé wọ́n ń bá àwọn ọmọ yín jà, àwọn ọmọ yín Israeli níjọ́ náà lọ́hùn. Olúwa, mo pè yín ti dùnú ọkàn, ìpè òkúta tẹ̀sán nígbàanì lórí àwọn ọmọ Amorite. Ẹ bẹ̀rẹ̀ sí ní sọ lórí àwọn ọmọ Fúlàní àti gbogbo àwọn ọmọ Yorùbá tó fẹ́ gbàbọ̀dì fún wa. Ẹ bẹ̀rẹ̀ sí ní sọ Ọlọ́run, torí ẹ̀yin lẹ dábàá sí ilẹ̀ Yorùbá. Ẹ dẹ̀ ti pín tolúkálukú fún. Ẹ ti pín ilẹ̀ Ìgbò, ẹ ti pín fún wọn. Ẹ pín ilẹ̀ Haúsá, ẹ pín fún wọn. Ṣùgbọ́n wọn olórí burúkú, olórí májèjìyà Fúlàní, wọ́n wọlé wá tógúntógún tìjàtìjà. Wọ́n wá ń pa àwọn Haúsá. Wọ́n pa àwọn Haúsá débi kan, wọ́n láwọn ọmọ Yorùbá lókùtà wọn fẹ́ pa. Olúwa ọba ìyọ̀nà wọn. Ẹ jẹ́wọ́ pé ẹ̀yin ni ọba. Ẹ jẹ́wọ́ fún pé wà lórí ìtẹ́. Kí wọ́n lè mọ̀ pé èèyàn lásán ni wọ́n. Wọn kì í ṣe Ọlọ́run. Àwọn tó wá ń gbé wọn lẹ́yìn, àwọn ọmọ Yorùbá, àwọn Yorùbá mukú mẹ́kọ tó ti sọ ògo ayé wọn nù, tó fẹ́ dà àwọn ọmọ Yorùbá sínú omi òkú pupa nítorí Fúlàní. Olúwa, ẹ bá yẹ ẹsẹ̀ wọn kó lórí ilẹ̀ Yorùbá. Ẹ gbé ẹsẹ̀ wọn kúrò lórí àpáta ayérayé. Ẹ bá wa gbé wọn kúrò, kẹ́ gbé wọn lọ sí bodè. Ẹ gbé wọn lọ sí bodè Ọlọ́run mi. Kẹ́ jẹ́wọ́ fún ọba yìí ní Ọlọ́run. Ẹ jẹ́wọ́ fún àwọn ọmọ Yorùbá burúkú yìí, àwọn ọmọ àlè tó ń fi ẹ̀jẹ̀ àwọn ọmọ Yorùbá tó fi ń ṣòfò, tó ń fi àlámọ̀rí àwọn ọmọ Yorùbá tó fi ń ta káìtì fún àwọn ọmọ Fúlàní, àwọn ọmọ amùtọ̀, àwọn ọmọ abá màálù sùn, àwọn ọmọ onídọ̀tí, àwọn ọmọ tó hàn lórí kí táwọn ọmọ ibi tó ti ṣẹ̀wà.
tàbá wí tó wá ní Sahel níbo ni Sahel wọ́n wá ju hell lọ Olúwa bá ti wọ́n sínú hell tó belong to àdàbí tó bá jẹ́ pé ẹ̀yin kọ́ lẹ fún wa ní ilẹ̀ Yorùbá yẹn ẹ̀yin ọmọ Yorùbá inú ń kan mi rádaràdà rédèrèdè bí bàbá Tinubu ṣe ń ṣe mọ́kùmọ́kùn làwọn governors náà ló ń ṣe rádaràdà rédèrèdè tó ń fi ìyà jẹ àwọn aráàlú tí kì í ṣe Ìgbò tí wọn kì í ṣe Haúsá tọ́jú ọmọ Yorùbá ni wọ́n ẹ̀ ń fi ìyà jẹ wọ́n lórí ilẹ̀ bàbá làwọn ẹ wá fẹ́ kó tùbà kó tùṣẹ́ fún yín báwo làwọn ọmọ tí yín gan ṣe fẹ́ ṣoríire báwo ni àtúbọ̀tún tí yín gan ló ṣe fẹ́ délé ìlérí nígbà tẹ́ ń fi ìyà jẹ àwọn ọmọ mẹ̀kúnnù tẹ́ ń ṣe wọ́n bí ẹni pé wọn ò léèyàn mo kígbe mo ń pe Ọlọ́run lé yín lórí mo ń pe Ọlọ́run lé yín lórí o pé ẹ̀ ní lọ ẹlẹ́ṣẹ̀ yín ò ní lọ láláì jìyà àyàfi tí kì í bá ń ṣe ọmọ Yorùbá ni tó bá jẹ́ ilẹ̀ Yorùbá lẹ́tí dológo lẹ́jẹ̀ gọ́fúnà lẹ́jẹ̀ sínétọ̀ lẹ́jẹ̀ gbogbo ẹ̀ tẹ wá ń turn around tẹ́ ń fi ìyà jẹ àwọn ọmọ Yorùbá ní mẹ́sàn-án mẹ́wàá àwọn alálẹ̀ máa yí fún yín ni o ọjọ́ alẹ́ yín kò ní dalẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ tẹ bá dẹ̀ pẹ́ láyé tàdánù ti bilẹ̀ mama rí kì í ṣe èpè ó wà nù Bíbélì Ọlọ́run sọ nínú Exodus ìwọ tó bá ní Kùránì pé jáde bẹ́yà ó correspond Exodus chapter 22 verses 22 to 24 Ọlọ́run lẹ́yìn tí ẹ̀ ń fi ìyà jẹ ọmọ aláìní àwọn ọmọ tí kò ní bàbá ọ́fàánù tẹ́ sọ ya wọ́n dọ́pọ́ Ọlọ́run ní tó bá ké sí òun mú máa dáhùn o Ọlọ́run ní tó bá sunkún sí mu lọ́rùn etí mo máa gbọ́ ẹkún wọn o ó ní tóun bá dẹ̀ gbọ́ ní tóun máa ṣe fún yín Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nìkan o ó ní tóun máa ṣe fún yín ó lóun máa pa yín ni ẹgbọ́n mi tí mo sọ mo Ọlọ́run ní òun á gbọ́ ẹkún ọmọ aláìní bàbá ìyàwó tẹ́tí sọ́dọ̀ pọ́ Ọlọ́run lóun á gbèjà wọn tóun bá gbèjà wọn òun á pa yín ẹ̀yin tẹ́ ń pa wọn lẹ́kún bàbá Tinubu ṣẹgbọ́n èmi kan ní mo kọ Bíbélì o ayagbàtẹ̀gbẹ́ sílẹ̀ ìgbàgbọ́ ni ẹni kò sí Exodus chapter 22 verses 22 to 24 Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ó lẹ́yìn tẹ́ ń fi ẹjọ́ ọmọ mẹ̀kúnnù ọmọ tí ò ní bàbá ìyàwó tẹ́tí pọ́kọ ẹ̀ tẹ́tí jẹ́ kí Fúlàní pọ́kọ ẹ̀ torí pé ìyẹn wà complicity ẹ̀ ti compromise you are the accessory after and before the fact Ọlọ́run ló máa pa yín ni pa yín dànù tó bá tún pa yín tán Ọlọ́run á pa àwọn ìyàwó yín bàbá Tinubu àánú yín ṣe mí lóòótọ́ abíyágbá Olúrẹ̀mí ló wà nílé yín ẹ ti gbàgbé àwọn ìyàwó tẹ́ ti fẹ́ ṣàní pé ẹ ti fẹ́ kó orí májẹ̀dìyẹ yín àwọn ìyàwó tó ti lọ tẹ́ ti fẹ́ tó ti bímọ fún yín tó ti lọ ẹ tún lọ kó àgbákò tí yín ẹ tún lọ kó bá wọn Ọlọ́run ló máa pa yín ni á pa yín á pa àwọn ìyàwó yín Ọlọ́run ò wá dúró lórí yẹn nìkan o tápẹ́ bẹ́ẹ̀ yẹn ni bíá ní ìbátẹ̀ tó sọ pé òkè àwọn ìyàwó yín náà bá yín jọ bá yín mu ẹjọ́ mu lẹ̀ ni àwọn ọmọ tí wọn ọmọ wọ́tọ̀ mẹsẹ̀ tọkọ̀ wà lákàtà ẹ̀yin bàbá yọ̀rọ̀ ràdà rédèrèdè Ọlọ́run ló máa pa yín lọ́mọ o ẹ lọ ka bàbá Tinubu ẹni kí abíyágbá Olúrẹ̀mí gbé jáde abíyámọ onímọ̀kànmọ̀kànmọ̀kànmọ̀kan aláìṣòtítọ́ aláìṣòdodo ọlọ́kànjúwà olè àwọn ìyàwó ràdà rédèrèdè lọ́ọ̀dẹ ọkọ Ọlọ́run ló máa pa àwọn ọmọ yín òun á pa àwọn aya yín òun á pa ẹ̀yin gan tẹ́ bá fẹ́ kẹ́ gbọ́ bàbá Tinubu tẹ́ bá fẹ́ kẹ́ gbà ní ti Bíbélì sọ ni mo sọ fún yín yẹn èmi kọ́ ni mo dẹ̀ kọ́ tẹ́ bá fẹ́ kẹ́ sùn mi ẹ̀ ní rí kọ́bọ̀ gbà ṣé bẹ́ẹ̀ ti gbé Nnamdi kí lẹ gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀kàn jájókòó náà ni ẹ̀ ń fún lóúnjẹ ẹ̀yin mọ tó fẹ́ ṣẹlẹ̀ sí yín ṣẹ́yìn mọ ìdájọ́ tí Ọlọ́run gbé bọ̀ wá bá yín sí ẹnu ọ̀nà lé yín you are going to meet God at the sentinel ṣẹ́yìn mọ nǹkan tí Ọlọ́run ṣe fẹ́ ẹjọ́ tó lọ́ fẹ́ dá yín bàbá Tinubu Ahmed Adékúnlé Bọ́lá ẹ mọ ẹjọ́ tí Ọlọ́run máa dá yín Ọlọ́run ń package ẹ fẹ́ jókòó sórí presidency Nigeria for 8 years ẹ jẹ́ ká wá wò sí Ọlọ́run abẹ́yìn lẹ dára yín ni ṣẹ́yìn lẹ dára yín bàbá Tinubu bàbá oníkòmọ́ kò tọ́ ajẹ lójú onílé jẹ lójú àlejò ẹ ń jẹ lọ́dọ̀ àwọn ọmọ Yorùbá ẹ tún gbàbọ̀dẹ̀ fún wa lọ́dọ̀ Fúlàní orí ẹlẹ́dàá wa àwọn alálẹ̀ ọmọ Yorùbá ó máa bẹ̀rẹ̀ sí ní dá fún yín o àwọn alálẹ̀ Yorùbá máa dá fún yín àwọn ọ̀fọ́kọ́yẹrí àwọn alálẹ̀ àwọn èdìdí ọ̀run wọn lè dè yín o
torí wọ́n ti ríṣẹ́ ibi tẹ́ ń ṣe bàbá Tinubu. Ọwọ́ yín ò mọ́ bàbá Tinubu, ọwọ́ yín ò mọ́. Àwọn sọ̀ngbé tó tẹ gbé sẹ́yìn, yes, wọ́n kì yín, wọ́n sàn yín, wọ́n ní bó ṣe ń ṣe ló ṣe dáa. Ṣùgbọ́n tẹ bá ṣe dáadáa lójú aráyé tọ́lọ́run bá sọ pé tó fagilé ńkọ́, torí Ọlọ́run ló ní last word. The final arbiter is our God. Tẹ bá fẹ́ kẹ́ pè ní Ìsìlámù, kẹ́ pè ní Mohammed, kíyàwó yín pè ní Jesus Christ, Ọlọ́run ló máa jẹ́. Ọlọ́run ò dẹ̀ kúrò níbi tó wà, kò yí padà. Gbogbo ètò pèrò tẹ́ ń gbà lórí àwọn ọmọ Yorùbá, bàbá Tinubu èmi ni mo sọ bẹ́ẹ̀, Ọlọ́run ò ní gbà fún yín. Ọlọ́run máa fẹsẹ̀ yí dànù ní. Tọ́lọ́run bá ti ń gbọ́ ti yín láàárọ̀ tó ń gbọ́ ti yín lọ́sàn, tó bá di lálẹ́ ó máa fẹsẹ̀ yí dànù torí ka ènìyàn ni yín. Ìkà ni yín bàbá Tinubu, Ahmed, Adékúnlé, ìkà ni yín o bàbá Jagaban. Àwọn tó ń gbè yín lẹ́sẹ̀, àwọn Fẹ́mi Àgbàjàbíàmílà, United States máa tó gbé wọn náà jáde, wọ́n máa tó wá mú ẹni tó ló lè níwọ̀n náà. Sọrí pọ́n ti mú Nàdẹ́, wọ́n ti mú Nàdẹ́ Ìmásíhùn tó ń pariwo mọ́ Natasha, àṣọlé olórí burúkú ni. Wọ́n ṣe máa mú wọn náà nìyẹn ò Fẹ́mi tó ló lè níwọ̀n náà. Owó àwọn clients tó kó jẹ kó tó sá wá sẹ́kù. Ó wá sẹ́kù tó wá ń jágọ́mú so. Gbogbo ẹ̀yin olè tẹ constitute ara yín into nuisances. Gbogbo yín ló máa ṣànàná yín. Thank God for Wikipedia tó ń gbé gbogbo yín jáde. Ẹ̀yin adójútì ni, ẹ̀yin oní kò mọ kò tọ̀, ẹ̀yin èèyàn rádaràdá rédèrèdè tó ń bojú ọmọ Yorùbá jẹ́. Ẹ lọ́wọ́ mọ́, kò sí ìlara yín mọ́, ẹ ti di nuisance, ẹ ti di pariah, alábòsí, oní kò mọ kò tọ̀. Gbogbo ẹ̀yin gọ́fúnà owó tó kọ́ fún yín, wọ́n ní ká fi ṣe security tẹ́ ẹgbà, tó ń bá gbé ọmọ mẹ̀kúnnù tán, wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ọmọ yín. Ṣé ń tẹ́fẹ́ nìyẹn? As long as wọ́n bá gbọ́mọ yín kò kàn yín, mo sọ fún yín bí ògo ṣe ń jẹ́ tọlọ́run, tí wọ́n bá gbọ́mọ mẹ̀kúnnù tó sú wọn, wọ́n á bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ọmọ yín. Ṣé ní gbogbo Ọ̀jájú ni ẹni ọlá Ọ̀jájú ni wọ́n Nàìjíríà lòun náà fẹ́ ṣe o, wọ́n Nàìjíríà ni àwa yìí náà látúndáwó fún àwọn ọmọ Yorùbá ògidì. Wọ́n ti pátán, wọ́n fi búlẹ̀tì méjì sí níbàdí, wọ́n Nàìjíríà. Jáde kẹ́ lọ gbà bàbá Tinubu, ẹ̀yin ni Ọ̀jájú ní tẹ̀lé àwọn Afẹ́nifẹ́bi, àwọn bàbá Adébánjọ tọ́lọ́run ti jọ wọ́n pọ̀ tó ti sọ wọ́n sínú sàréè. Jáde kẹ́ lọ gbà Ọ̀jájú ni àwọn ọmọ Yorùbá nation náà látàwó fún tó tọ́ ń di yín kékeré lẹ wá rí yẹn. Wọ́n máa bẹ̀rẹ̀ sí ní gbé ẹ̀yìn ọmọ wọn, ẹ̀yìn ọmọ yín, wọ́n á gbé bàtàn yín. Mo fẹ́ wo ohun tẹ́ fẹ́ ṣe. Bàbá Tinubu ṣẹ̀yìn lọ ó ń bọ̀ bí ìlẹ̀kẹ̀dí. Bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run, Ọlọ́run máa jẹ́wọ́ agbára ẹ̀ fún yín. Ẹ máa kàn dín ní diyọ̀, èmi ni mo sọ bẹ́ẹ̀. Tẹ́ bá fẹ́ kẹ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀, tẹ́ bá fẹ́ kẹ́ sùn nínú ẹ̀jẹ̀, tẹ́ bá fẹ́ kẹ́ máa fi ẹ̀jẹ̀ ọmọ ènìyàn kẹ́ máa fi ṣe Coca-Cola, Olúwa máa jẹ́wọ́ bó ṣe jẹ́. Olúwa máa jẹ́wọ́ bó ṣe jẹ́ fún yín. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín pẹ̀lú ògo Ọlọ́run dẹ̀ ni, kì í ṣe pé mo ní agbára. Tẹ́ bá lẹ́ẹ̀ ní gbọ́, tẹ́lẹ̀ ní gbà, tẹ́lẹ̀ ní nípa ayé Ọlọ́run tẹ́mi mọ̀. Ọlọ́run alágbára kábíkábí, àrí ìró àlà, ọba àríjàmásà, ọba arógun máṣọ̀lẹ̀. Tẹ́ bá lọ torí pé wà lórí àpèrè yẹn, ẹ fẹ́ máa dágọ́mú so, Olúwa jẹ́wọ́ bó ṣe jẹ́ fún yín. Ṣé gbọ́ bàbá Tinubu, Ọlọ́run máa jẹ́wọ́ bó ṣe jẹ́ fún yín. Ìgbà yẹn lẹ máa mọ̀ pé àṣẹ Ọlọ́run yìí àṣẹ alágbára ni. Ẹ máa tẹ́ ni o bàbá Tinubu, ẹ dẹ̀ ti ń tẹ́bọ̀. Àwọn tó ń sọ pé ẹ jẹ́ kó ṣe, ẹ jẹ́ kó ṣe, wọ́n ti ń fèpè fún yín. Gbogbo nǹkan tẹ́ dáwọ́lé mọ́kùmọ́kù lẹ́ ń ṣe. Ẹ̀yin lẹ́gbọ́n bá sá síbẹ̀ o. Lẹ́yìn tí tutọ́ọ̀dì sọ pé àwọn ò fẹ́, ẹni kọ́ da padà síbẹ̀. Bàbá Tinubu, agbẹ́bí fáláre nìyí. Torí náà lẹ́tún ṣe mú sọ̀ngbẹ́tọ̀ yín rí sí káàtì kékeré ẹkùn lẹ́sìn fi ṣe Chief Justice of Nigeria so that I ma dance to your tune. Riskat kékeré ẹkùn wọ́n ti gbé ẹ sórí àpèrè. Àdúrà ni kò máa gbà kọ́ lọ́wọ́ máa rí ẹ bọ́. Àdúrà ni kò máa gbà ọ́. Bàbá Tinubu ò ṣe nǹkan kan kó ṣe pẹ̀lú òtítọ́ àti òdodo. Tó bá gbé ẹ síbẹ̀ nítorí kò qualify, tó bá wá débẹ̀ tó yẹ pé nǹkan tí bàbá Tinubu tó ń fẹ́ ló ń ṣe, ó máa tẹ́ ni. I am glad ọmọ Èkó ni ẹ́, ọmọ Èkó kọ́ńbélé lèmi náà, ọmọ Ọ̀sàlẹ̀kó, ọmọ elétò òdìbò, ọmọ Ibrahim Adéyẹmí Àkànní Dísù ní Alágbèjì, number 19 Alágbèjì, number 41 Òrórísọ nílé babalá bàbá mi.
mo mọ kékeré ẹkùn so o ní láti ṣàlàyé rẹ̀ tó bá jẹ́ ọmọ Yorùbá pọ́nbélé tó jẹ́ ọmọ Yorùbá òtítọ́ àti òdodo tó bá dájọ́ ọmọkùnmọ̀kún àwọn alálẹ̀ àmú ẹ lọ́jọ́ àìpé tó bá tí mo sọ àwọn alálẹ̀ wọn bínú sí ẹ torí ibi ilé agbára ló wà tó yẹ kó ṣe òtítọ́ àti òdodo tó bá dájọ́ ọmọkùnmọ̀kún you are 66 máa gbàdúrà kó 76 86 96 tí ò bá jẹ́ bẹ́ẹ̀ riskat bí Ọlọ́run ṣe ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ wàá tẹ́ni o so tó bá mọ kìrìsíyù ọmọ màlẹ́ ni ẹ tó máa lọ ké o kọ́lọ́ máa jẹ òṣìṣẹ́ tó bá mọ yasin kó máa ké kọ́lọ́ máa jẹ òṣìṣẹ́ tó bá mọ iláfikùrẹ́sì kó máa lọ ké kọ́lọ́ máa jẹ kó ṣubú dànù tó bá mọ tàbátì àdá kó bẹ̀rẹ̀ sí ni máa lọ ké riskat ọmọ màlẹ́ pọ́nbélé làwọn òbí mi pọ́nbélé bàbá mama tèmi pẹ̀lú àwọn elias àwọn tó sùnmù lọ́n mẹ́ntẹ́ni central mosque Èkó alhaji mọ́láké alhaji jinadu adam mọ́láké ni bàbá ìyá mi so bó ṣe jẹ́ ọmọ ọ̀màlẹ́ làwọn òbí mi jẹ́ ọmọ ọ̀màlẹ́ pọ́nbélé tó ń ṣe mẹ́sàn-án mẹ́wàá fún mọ́ṣáláṣí tí o bá jẹ́ kí Tinubu tiẹ̀ ó máa tiẹ̀ wọnú gbó ni o á tiẹ̀ wọnú omi á tiẹ̀ wọnú kànga á wá dé ẹmọ bẹ́ẹ̀ tó o bá ṣe òtítọ́ àti òdodo pẹ̀lú ẹjọ́ pẹ̀lú ọmọ Yorùbá ó máa kàn dín nínú iyọ̀ ni o big time kó wò mí dáadáa ẹ máa gbọdún 2 3 lọ́wọ́ ẹ̀ next year lèmi náà máa pé 70 mò ń bá ẹ sọ̀rọ̀ àti ọmọ Yorùbá ògidì Ọlọ́run ló gbé ẹ débẹ̀ o lóòótọ́ bàbá Tinubu ló yàn ẹ Ọlọ́run fi ṣe lọ́kàn kó mú ẹni you know the smartest lawyer among the Yorùbá so mo pa àwọn ọmọ Yorùbá alágbárí ni wá and I'm glad kó mú ẹ lọ ṣe òtítọ́ àti òdodo mẹ́ ṣùgbọ́n tó o bá ṣe riskat first born bàbá mi rí sí ni oníwà tútù ni bí àdàbà tó o bá lọ kó lọ ṣe òtítọ́ mo ti ń gbọ́rò yẹn ní ìwà tó wà pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ní ìtọ́ wà lórí adé orí àpèrè tó wà yẹn tí o bá ṣe òtítọ́ àti òdodo kángun ni o máa kángun síbi kan ni o èmi ni mo sọ bẹ́ẹ̀ o ìlú àṣẹ Ọlọ́run lọ́jọ́ kó ara ẹ jẹ́ kó ṣe nǹkan tí Ọlọ́run fẹ́ kó lè bọ́ Ọlọ́run pàdé. ẹ̀yin ará mi ọmọ ìyá mi o ẹ mọ Yorùbá gidi ẹ̀yin ọmọ kọ́tẹ́ fi ọwọ́ òsì júwèlé babalá baba yín mo ní mo dúpẹ́ pé mo máa ń bá yín tí n bá wá ní ṣubú dànù o bọ̀tẹ́ ẹ má gbẹnu dákẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́ṣun tẹ́ wà lẹ́kìtì tẹ́ wà lóńdó ẹ máa pariwo fáwọn gómìnà yìí security vote tó kọ́lé wọn lọ́wọ́ wọn ní kó fi ra plane o wọn ní kó fi ra lé ní Dubai o wọn ní kó ra lé ní Potomac America o wọn ní kó fi ṣe security kí àwọn agbésùnmọ̀mí kó má rí iṣẹ́ ọṣẹ́ ṣe wọ́n ti ṣiṣẹ́ ọṣẹ́ lóńdó láìpẹ́ yìí o ẹ má dákẹ́ o ẹ bẹ̀rẹ̀ sí ní pé àwọn gómìnà yìí àwọn amukun mẹ́kọ̀ọ́ tó bọ́ sórí àpèrè ilẹ̀ bàbá wọn tó ń ṣe mọ́kùnmọ́kùn ọ̀hún ní pẹ́ lórí àpèrè yẹn tó bá jẹ́ pé ohun tó fẹ́ ṣe ni Olúwa máa fà wọ́n lẹ́sẹ̀ ni bó ṣe pariwo fún wọn kọjọ́ náà tó dé ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo fún wọn ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ bẹ̀rẹ̀ sí ní sọ fún bàbá Tinubu kó pín o Ọlọ́run ti pín Nàìjíríà o Nigeria is the Titanic ship is about to sink ẹgbọ́n tí mo sọ Nigeria is the proverbial Titanic ship ó ti sink kí bàbá Tinubu pín kó jẹ́ kólúkálukú tó die tent ó Israel kólúkálukú lọ́jọ́ orúkọ fàdà ẹ̀ káwọn ọmọ Yorùbá lọ sóríire wa tábà wí tó ẹ̀yin kan máa bá Kẹ́mi bá dé náà kìwì ó bú Nàìjíríà ṣé ìlú ló ń pẹ́ Nàìjíríà yẹn àwọn wèrè tó ń sọ orúkọ wájú pọ̀ mọ́ ti pàkọ́ wọ́n ti mọ tó fẹ́ achieve náà nì kan sọ ẹ̀yin ọmọ Yorùbá dàgbálẹ̀ dẹrú fún Fúlàní ẹ wá ní Kẹ́mi bá dé náà kì ó ń disgrace ìlú ẹ̀ ìlú nìyẹn tó bá jẹ́ pé Yorùbá nation ló ń fẹ́ lùbà ní sí ni màá ní yes tó sọ dáadáa ṣé ìlú ní Nàìjíríà is that an homogeneous nation tí àwa bíi 50 tá parí pọ̀ tá àgbẹ̀dẹ̀ ara wa ṣé English lè dé Nàìjíríà ẹ̀yin ọmọ àlè kan ten defend the indefensible Nàìjíríà nítorí pọ́n pè wá Nàìjíríà ṣé Nàìjíríà làwa ń jẹ́ ṣé Nàìjíríà ni wá àwa ń dádé nílẹ̀ Yorùbá à ń jọba Ìgbò ń dé fìlà wọ́n jẹ eze Haúsá ń dé Fúlàní àbí kí ló ń dé wọ́n gbọ́dọ̀ wọn ní kí náà emir ṣé kankan náà ni wá torí gbogbo yẹn fẹ́ máa defend the stupidity of your imbecility ṣé kankan náà ni wá tó bá jẹ́ kankan náà ni ẹ̀yin Yorùbá tán ní ẹjẹ́ kankan náà ẹ kẹsẹ̀ òsì yín méjì tẹ lọ sí Nasarawa tẹ́lẹ̀ fẹ́ múlé síbẹ̀ tẹ́lẹ̀ fẹ́ jẹ́ gọ́vnọ̀ tó bá jẹ́ kankan náà ni wá ẹ lọ sí Anambra kẹ lọ sí Nnewi
kẹ́lẹ́ fẹ́ jẹ governor, kẹ́lẹ́ fẹ́ jẹ house of representative, ẹ fẹ́ jẹ house of representative, ẹ fẹ́ jẹ senate. Tó bá jẹ́ kankan náà ni wá, ẹ lọ síbi tó bá wù yín nínú ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Fúlàní. Kẹ́ lọ jẹ nǹkan tó bá wù yín. Ẹ̀yin ọmọ àlè tẹ́ ń fọwọ́ sí júwe lé bàbá ńlá bàbá yín. Ẹ̀yin olówó ọlọ́lá Yorùbá tẹ́ pápín jẹ, ẹ máa gba answer yín. Ẹ máa gba answer yín. Mi mọ answer, mi mọ question tẹ́ ń set fọ́lọ́run. But the answer yín bá dé, it's going to be on point. It's going to be on point. Ọlọ́run á fún yín ní answer tó tọ́ àti tó yẹ. Tẹ́ máa gbọ́ tí tágbára agbárí yín. Ẹ dákẹ́ pápín jẹ, ó ń pọ̀ ojúlówó ọmọ Yorùbá yín kò kàn yín. Ọ̀tẹ́dọ́lá, Adénúgà, Fájẹ́mirókùn, ọmọ bàbá àdínì, gbogbo yín pápín jẹ. Ẹ ń ta lẹ́yìn mẹ́sàn-án mẹ́wàá fáwọn Fúlàní. Yàbá ta Fúlàní ẹ̀ tí ẹ̀ ta fún gbà by force ni, by fire by thunder. Ẹ ń ta fáwọn ọmọ Ìgbò. Èwo wọn bíire nù yín kẹ́ lọ sí Nnewi, kẹ́ lọ sẹ́nugun, kẹ́ lọ máa lọ múlẹ̀. Ẹ ta a whole village fún Dangote. But inú mi dùn nígbà tá a bá gba Yorùbá tí Dangote bá lè gbé refinery ẹ̀ lọ sí Kánò ibi tó ti wá, ó gbé lọ, kárí kó gbé lọ. Ẹ máa rí wọn ẹ́ tí Ọlọ́run bá descend lé gbogbo yín lórí tán. Ẹ ní kó bàtà yín kẹ́ tó họ. Ẹ̀yin amúnimúni ẹyẹ bí ẹ. Ẹ̀yin adójútì ní ọmọ Yorùbá. Tẹ́ ń forí àwọn àpèrè bàbá ńlá bá yín jẹ́ fi ń wọlé. Tọ́wá ní kọ́lọ́run gbàdúrà fún yín. Èmi inú yín èpè lẹ́ máa gbà. Àwọn alálẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ń ṣépè fún mi inú yín. Ẹ má wá jẹ́ kí èpè yẹn kó ràn ìran dìran yín. Kẹ́ lọ túbá. Kẹ́ bá bàbá Tinubu sọ̀rọ̀. Olówó ọlọ́lá kan náà lẹ pera yín. Ẹ lọ bá kẹ́lẹ́ sọ̀rọ̀ fún o. Torí nínú ìtọ́ ń bá lọ yìí, àwọn kan máa kọ̀ dín nídìí o. Èmi kan ni mo sọ bẹ́ẹ̀ o. Ẹ lọ bá bàbá Tinubu sọ̀rọ̀ kó jẹ́ kí àwọn ọmọ Yorùbá máa lọ o. Ọlọ́run ti pín wa o. Ó fún Yorùbá ní Yorùbá language. Ó fún Ìgbò ní Ìgbò language. Ó fún Hausa ní Hausa language. Kí ni Fúlàní? Kí lè dé wọn? Fúfú dè. But wọ́n sọ fúfú dè. Wọ́n mọ̀ wọ́n sọ èdè Hausa ká lè rò pa Hausa ni wọ́n. Ibi tó bẹ́ẹ̀ bá smart by half ni ẹ. Wọ́n mọ̀ wọ́n sọ fúfú dè. Èdè olórí burúkú tó gbé dání. Wọ́n sọ Hausa kẹ́ bá lè rò pa Hausa ni wọ́n. But wọ́n pa Hausa bẹ́ẹ̀ tó ń pa adìyẹ. Àwọn Hausa ti jáde wọ́n láwọn ò kì í ṣe brothers. Àwọn ọba Fúlàní tán ẹ̀yin ọmọ àlè. Tẹ́ rò pé Fúlàní àti Hausa ìkọ̀kọ̀ náà ni wọ́n. Àwọn Hausa ti jáde wọ́n láwọn ọba wọn tán. Wọ́n ti pa 7 million already láàrin àwọn. Àwọn dẹ̀ máa jọ para wọn ni. Kàn bẹ̀rẹ̀ sí níjà. Káwa ṣáà ká jáde ní tó bá fẹ́ ṣe pẹ̀lú àwọn. Èní kan làwọn ọmọ Ìgbò ti ń pariwo pé àwọn fẹ́ lọ. Bàbá Tinubu, ẹ̀yin kan lẹ gbé Nnamdi síbẹ̀. But orí ṣé kí n sọ pé orí burúkú nù yín tó fẹ́ bá tó dé jẹ́? Examine ọ̀rọ̀ Nnamdi kẹwò bẹ́ẹ̀ yóò jẹ̀bi tòótọ́. Ẹ̀ ń pè ní terrorist. Ẹ̀ ń pè Nnamdi ní terrorist. Kí lẹ wá ń pè Gumi? Kí lẹ ń pè Bọ́dẹ̀jọ? Kí lẹ ń pè Miyetti Allah Bàbá Tinubu? Kí lẹ ń pè Matawale? Kí lẹ ń pè Isa Patami? Kí lẹ ń pè second in command yín? Kashim Shettima, òun ni patron àwọn Boko Haram. As the governor of Borno State, kí ló ṣe láti arrest àwọn tó ń gbẹ̀yàn pẹ̀? Ẹ wá wítọ́ ẹni Nnamdi Kanu terrorist. Bàbá Tinubu ẹ̀yin kan ti mú kún mẹ́kọ̀ọ́. Àwọn Fúlàní ti fi Friday gba Saturday lọ́wọ́ yín. Ṣé gbogbo náà terrorist ni? Torí pé wọ́n ní kó má pa àwọn èèyàn wọn. Bí a ká ní pé wọ́n ti gbé Fọláṣadé, wọ́n ti rape ẹ̀, wọ́n ti kidnap Ṣèyí, wọ́n ti ní kẹ́kọ̀ọ́ 2 billion wá pé orí yín á pé. Ṣùgbọ́n mo gbà á ládùúrà pé ká tó lọ Bàbá Tinubu kí Ọlọ́run jẹ́wọ́ agbára ẹ̀ fún yín. Wọ́n ń kojú ọmọ Yorùbá ipa pín jẹ. Wọ́n ń gbé wa ní mẹ́sàn-án mẹ́wàá, wọ́n ń gba 100 million. Wọ́n ń gba 50 million. Wọ́n ń ṣẹ́ wa bí ẹni tó ń ṣẹ́ ẹran. Kò sí security kankan tó máa gbà wálẹ̀. Ọlọ́run ló ń dájọ́ àfẹ́yìn pẹ̀rọ Bàbá Tinubu. A lè má lé ènìyàn. A lè má lọ́kọ́, a lè má ládàá. A lè má ní AK-47. A ní ohun tó lágbára ju gbogbo yẹn lọ. A ní Ọlọ́run àríbítí àràbàtà. Àríjà má sàárógun má ṣọlẹ̀. Òun Ọlọ́run ká fẹ̀yìntì. Bàbá Tinubu gbogbo ohun tí a bá gbójúlé tí ò bá ìlànà ti Ọlọ́run lọ. Gbogbo ẹ̀ máa wọ mi ni. Ẹ̀yin gan ẹ̀ ní nísìmí o. Tí ẹ̀ bá ti fún àwa Yorùbá, ọmọ Yorùbá ní ìsinmi, Bàbá Tinubu, Jagaban, Ahmed Adekunle Bọ́lá, ẹ̀ ní nísìmí. Kò kí ń ṣe èpè. Ẹni tó gbọ́mọ lórí èèyàn ni, tó ní kò ní lọ, ṣóun náà máa lọ ní kò lè lọ. Tẹ́ bá ti láàní nísìmí Bàbá Tinubu. Ẹlẹ́ẹ̀ní fún wa lálàáfíà ká fi ẹ̀dọ̀ wa lé orí òróró.
èmi ni mo sọ bẹ́ẹ̀ o èmi làwọn òbí mi mọ̀ sí Sikirat Ọmọwùnmí Àmọ̀kẹ́ Abíọ́dún ní nísìmí ewé ojú omi kò kí nísìmí ní nísìmí o àfi tẹ́ bá jẹ́ ká lọ jẹ́ orúkọ grandfather wa àwọn ọ̀ràndìran wa ọmọ Yorùbá ọmọ Odùduwà tẹ́ bá wá là ní lọ Jagaban Adékúnlé Ahmed Bọ́lá tẹ́ bá lẹ̀ ní fi wá lọ́rùn lẹ̀ ẹ máa gbé ẹsẹ̀ lé wa lórí ọrùn ni èmi náà pe àwọn ọmọ ogun ọ̀run o mo pe àwọn ọmọ ogun ọ̀run sí yín bàbá Tinubu pé kàn dé ẹ̀yin náà ò ní nísinmi o ní lálàáfíà ní nísinmi o torí pé fún wa nísinmi o àwa tá wà lájòjì a lè wálé torí tá bá máa dé airport àwọn kidnappers ló ń gbé wa tá bá wà nínú ilé wa Boko Haram ló ń wá tá bá wà nínú oko àwọn X-Men mo la fẹ́ rìn sí tá fẹ́ yan fandafanda àfẹ̀yìn àtàwọn ọmọ yín ẹ ń fi Nigeria plane ẹ fi ń gbé ọmọ yín káàkiri bàbá Tinubu ilé ayé lẹ́ ń ṣe báyìí lẹ́ ń ṣe mọ́kùnmọ́kùn ẹ máa tẹ́ ni o bàbá Tinubu èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ máa tẹ́ ni kì í ṣe lọ́wọ́ mi lè ti máa tẹ́ ẹ máa tẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó nílé ayé àṣàkẹ́ ọ̀run ọlọ́run só kápá alápá kábíkábí àrí ìlú àlà òun lẹ́ ń ṣe gan lẹ́ ń dá gọ́mú so sí ẹ máa tẹ́ ẹ nídùúbẹ̀ Jagaban Ahmed Bọ́lá ṣe Bọ́lájí ni Bọ́ládé ni Adékúnlé ẹ máa tẹ́ ẹ nídùúbẹ̀ ni o gbogbo mọ́kùnmọ́kùn rádaràdà rẹ́dẹ̀rẹ́dẹ́ jẹ́tìjàtì yánnayànna tẹ́ ń ṣe fún àwọn ọmọ Yorùbá tẹ́ ń pa wá lẹ́kún láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tẹ́rọ pé ń ṣe nǹkan gúnmọ́ ẹ máa kàn dín nídìí yọ ni gbogbo nǹkan tẹ́ ń gbèrò fún ọ tó jẹ́ níbi ó máa já sọ́fò níbi ọ̀rọ̀ àyí tó fẹ́ tó ṣe já sásán bẹ́ẹ̀ ni tí yín náà ṣe máa já sọ́fò mo fẹ́ jẹ́ Jésù bò mọ́lẹ̀ kò sí nǹkan tẹ́ máa ṣe ẹ máa lu gbàdí Ọlọ́run bàbá Tinubu tó bá sọ fún Albert Igwe 2 hours before ọkọ̀ lọ́jọ́ tó dé pé nǹkan tó máa ṣẹlẹ̀ yẹn ló ṣẹlẹ̀ á ní rọ́ọ̀nù kò lè sí bàbá Tinubu ẹ̀yin kọ́ lẹ́ni ra yín o táwọn kan máa ń tàn yín ẹ má tàn ra yín this very minute lẹ́mọ̀ the next 1 hour bàbá Tinubu kò sí lọ́wọ́ yín ẹ ṣọ́ ara yín kẹ́ má lùgbàdì Ọlọ́run kẹ́ má lùgbàdì ìjọba Ọlọ́run ẹ ṣọ́ ara yín ẹ̀yin kọ́ lẹ́mí tó wà lẹ́nu yín Ọlọ́run ló fún yín lẹ́mí yẹn tẹ́ bá wá fẹ́ ṣe mọ́kùnmọ́kùn rádaràdà rẹ́dẹ̀rẹ́dẹ́ pé nǹkan tó bá wù yín lẹ́ máa ṣe ẹ̀yin ni president of Nigeria ẹ̀yin ni Jagaban of Bodilon máa sọ fún yín pé erùpẹ̀ lẹ́nu yín bàbá Tinubu bí Ọlọ́run ṣe dá Ádámù níjọ́ kìíní nìyẹn tó breathe the God breathe into Adam's nostril ló fi di èèyàn tó fi ń jáde lára Adam ẹ̀yin kọ́ lẹ́nu ayé o tẹ́ bá ṣe mọ́kùnmọ́kùn rádaràdà rẹ́dẹ̀rẹ́dẹ́ ẹ máa kàn dín nídìí yọ èmi Ọmọwùnmí Àmọ̀kẹ́ ni sọ bẹ́ẹ̀ fún mi pẹ̀lú ògo Ọlọ́run tí mo fi sọ àtìlẹ́yìn àwọn alálẹ̀ ẹ máa tẹ́ ni o kẹ́ lọ kọ́wọ́ ọmọ yín bá ṣọ wọn ti ní kẹ́ wọlé kẹ́ lọ bọ́lọ́run jíròrò kẹ́ lọ gbé tí sí àyà Ọlọ́run kẹ́ gbọ́ nǹkan tọ́lọ́run fẹ́ sọ fún yín gbọ́ràn o you are a stubborn man Baba Jagaban you are very arrogant you are very prideful ìgbéraga ló ń ṣíwájú ìparun ẹ gbọ́rọ̀ sọ́lọ́run létí kẹ́ máa fi àtẹ́tẹ́ dì èmi ń sọ tèmi o Bàbá Tinubu mo tún sọ fún yín ẹ̀jẹ̀ yín ò ní sí lọ́wọ́ mi kò ní sí lọ́rùn mi torí Ọlọ́run ní kí n kìlọ̀ fún yín mo kìlọ̀ fún yín mẹ́sàn-án mẹ́wàá ni mò ń kìlọ̀ fún yín Bàbá Tinubu wọ̀tẹ́lẹ̀ ẹ̀ ní gbọ́ ẹ̀ ní gbà ó ti di dandan kọ́lọ́run ṣe nǹkan tó bá fẹ́ ṣe ẹ̀yin ẹ̀ ṣe nǹkan tẹ́ fẹ́ nígbà tó bá yá Ọlọ́run agbé ansa jáde ẹ̀ ń kọ questions Ọlọ́run ó máa fún yín ní ìbéèrè á fún yín ní ìdáhùn ẹ̀ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ Ọlọ́run á fún yín ní ansa ẹ̀ ní sùúrù ẹ̀yin ọmọ Yorùbá gidi ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ ṣé ẹ jẹ́ kí n máa rí yín bá ẹ máa fi ọ̀rọ̀ yìí ẹ bá mi fi ṣọwọ́ sí bàbá Ahmed bàbá Jagaban Adékúnlé Bọ́lá the president of Nigeria ẹ bá mi fi ṣọwọ́ sí wọn létí èmi ọmọ Yorùbá gidi ni o èmi nìbátan yín nínú ẹ̀jẹ̀ èmi lọmọ ìyá yín nínú ẹ̀jẹ̀ ọmọ Yorùbá tó ń fi ọwọ́ ọ̀tún ni mo fi ń júwe ilé bàbá mi mo mọ̀ nísàlẹ̀ Èkó elétí òdìbò ní agboolé bàbá bàbá mi màmá mi elétú wàṣẹ ọmọ elétú wàṣẹ lẹ́kọ̀ọ́ ọmọ Èkó ni mí o èèyàn kọ́kọ́ wà ní títorí pé agbé wọn sáré àpèrè kọ́ máa fẹ́ fojú ọlá wa gbolẹ̀ èmi ò ní gbà o ìdẹ̀sẹ̀ tó ń dé ohun mọ́ agogo lẹ́nu mo máa sọ̀rọ̀ òun ni mo ti ń sọ yìí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ bá mi fi ṣọwọ́ tí ó bá tẹ Bàbá Tinubu lọ́wọ́ ẹ sẹ́ndẹ̀ sí
Olúrẹ̀mí abiyagba ikú ṣe bí àlá amukú mẹ́kọ̀ obìnrin tó ń gbé sẹ́yìn àpábíò ọmọ atẹ́ni ṣẹ́rí Natasha tẹ́lẹ̀ fẹ́ bá fà yẹn ojú máa tì yín. Mo fẹ́ kẹ́ rántí pé Natasha ìyá Natasha kì í ṣe Yorùbá kò kì í ṣe Igbo ọmọ Ukraine ni á bá yín fàdé góńgó ṣe lórí yín ò pé ní sínẹ́tì àpábíò tó ń ṣe bí clown nonsensical clown nítorí náà ni Joy Nuney ló ṣe fọ́ létí torí àràkárà tó fẹ́ máa dá tó bá jẹ́ pé ńgbà tó kọ́kọ́ bá Natasha sọ Natasha fún ní ìgbánu kí ọwọ́ ẹ̀ kó lé sí àpábíò lẹ́nu kó délé kó lọ sọ fún ìyàwó àpàtà tó ń gbèjọ kọ lórí burúkú tó fẹ́ sílé gbogbo tá à ń sọ yìí kò ní ṣe sọmọ́ á ti kọwọ́ ọmọ ẹ̀ láṣọ ṣùgbọ́n ní Nàìjíríà ṣe rí nìyẹn ló lórí lágàn yìí àwọn móòlù ẹ̀ àwọn instant crazy millionaire àwọn ló ń rúlù àwọn MC Olúọmọ àwọn Koko Zaria àwọn ló ń fọwọ́ lálẹ̀ àwọn tó ń lè fìdí ìkùkọ àwọn ló ń gbé commissioner fún ẹyọ ọmọ Yorùbá gidi àyàfi ká bọ́ lọ́wọ́ àwọn ajẹran méegun yìí o tá a bá bọ́ Ọlọ́run má jẹ́ kó sọ wá di ẹrú ọ̀sán gangan ọ̀rọ̀ mi ò jù báyìí lọ o màmá rí yín bá ẹ̀yin ọmọ ìyá mi ní ẹ̀jẹ̀. Yes, ẹ káàbọ̀ padà sórí ètò Lady K Ìfẹ́ Olúwa show the baby of Yorùbá nation. It's a pleasure. ẹ káàbọ̀ alpha ṣe gbádùn show tẹ wò ẹ wá rajà pọ́ọ̀sì wà aṣọ wà jewelries wà oúnjẹ wà gbogbo tẹ bá fẹ́ ní Lady K tà gbogbo tẹ bá fẹ́ ní Lady K tà bákan náà àgbo diabetes àgbo manpower àgbo jẹ̀díjẹ̀dí nǹkan ọmọkùnrin tó kéré jọjọ orí lọ gbogbo ẹ̀ ló wà nílé iṣẹ́ TL Natural Herbal. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lo àwọn oògùn tó dáa tó máa help yín ẹ pè mí. Gbogbo ẹ̀yin tẹ́ wò pé ẹ ti 90 ẹ ti 60 ẹ lè ṣe dáadáa mọ́ èmi Lady K fi yé yín wípé ẹ lè ṣe ju bẹ́ ṣe lérò lọ. Ẹ lè ṣe kí ni mo pè ẹ lè ṣe ju bẹ́ ṣe lérò lọ. Ẹ wò Kampala adìrẹ lẹ wò yẹn ṣe ti rí báyìí very beautiful ó lókùn nínú tẹ́ bá sokun ẹ̀ tán sí shape ẹ̀ máa jáde síta gbágbágbá ló bá ṣe kí ni ló bá mú yes tí ó bá ṣe torí jákẹ́ẹ̀tì tí mo wọ̀ níbi bá ní kí wọ̀ tí bá dẹ̀ ní wọ̀ sórí jákẹ́ẹ̀tì sí kò ní fine bí ìdẹ̀ lè bọ́ jákẹ́ẹ̀tì kẹ́ má máa wo gbogbo bọ́dì mi. Very beautiful. I have them color lóríṣiríṣi iṣẹ́ tí rí àdìrẹ ni very beautiful gan summer ti dé ẹ wá ra aṣọ ẹ wá ra àwọn aṣọ tẹ́lẹ̀ lò fún summer àwọn native tẹ́lẹ̀ wọ̀ lọ sọ́fíìsì tẹ́lẹ̀ bá wọ̀ ọdún ọ́fíìsì bá òyìnbó gbọ́ bí ilé rẹ̀ pé where did you get this African wears? I love your gown. Kákú máa sọ̀rọ̀ ẹni máa sọ fún wọn pé if you want to buy I will tell you where to get it. Wọ́n máa sọ fún yín pé fún wọn fóònù ọba lè di kí a fẹ́ ra aṣọ. Ẹ wá ra aṣọ o. Ẹ̀yin dádì náà agbádá wà Àtíkù wà gíláàtì pé náà sẹ́nitọ̀ gbogbo ẹ̀ ládé níbí báyìí ẹ̀yin ṣáà ti pè mí ẹni aṣọ tẹ́ bá fẹ́ ó wà ogun jẹ̀díjẹ̀dí ó wà tí mo dẹ̀ sure pé yes ẹ máa ṣe kí ni ẹ máa mọ̀ pé rere lolúwa gbogbo ẹ̀yin bàbá mi any country tẹ́ bá wà àgbo jẹ̀dí máa dọ́dọ̀ yín tẹ́ bá nìdẹ̀ ti diabetes ó wà available ti manpower tó máa jẹ́ kẹ́ dúbò gidi gbogbo èjì ló kọ̀ sí ọjọ́ orí ni ẹ mọ̀ kó tágbà bá ti ń dé ara ò gbé pẹ́lípẹ́lí mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ tutù ẹ̀ dànù bàbá 100 years lábúlé bímọ wọ́n á lọ fi àwọn ọmọ kókòkò yá tún máa lé wọn kiri wọ́n á tún máa ṣọ́ bàbá lọ́wọ́ ṣọ́ bàbá lẹ́sẹ̀ bí bàbá bá lọ oko tí ó tètè dé wọ́n á wá bàbá lọ sóko kí bàbá má ti lọ máa mú àwọn ọmọ mọ́lẹ̀ sínú gbólóko kí ni bàbá ń lò àgbo ni àgúnmu òun làwọn bàbá yẹn ń lò kò sọ́mọ àlè lọ́wọ́ àwọn arúgbó tó gbé village ọmọ kan ló bí fún wọn nítorí pé kí ni wọ́n mu àgbo tó bá di ká ṣeré bẹ́ẹ̀dì ara wọn máa jí pépépépépé ara wọn máa jí ó máa dàbí ara ọmọ kékeré wọn á gbá sí gidi wọn á tẹ̀ akọlẹ̀ dò so gbogbo ẹ̀yin dádì ẹ̀yin mọ́mì ẹ̀yin náà ẹ wá ra àgbo nílé iṣẹ́ TL Natural Herbal wọ́n ní ìdánwò ló bí yọ kẹrẹ ẹ dánwò kẹrẹ pé gẹ́gẹ́ lolúwa Lady K wà bíbí ní fún yín lòfo mi ò ní fún yín lòfo ẹ trust me bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin tẹ́ bá fẹ́ ra spiritual items ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show ẹ fẹ́ ra African food
abẹ́ ẹ̀kọ́ fẹ́ ra fún yẹn yìí láwọn èèyàn sí Canada ẹ wá fẹ́ ra oúnjẹ fún wọn African food rice ọ̀fadà èlùbọ́ṣu sẹ̀mó gàrí epo pupa edé irú pandoyam àti stockfish tí kò lè gungun àwọn tó ti yọ gbogbo egungun ẹ̀ kúrò ẹ pè Lady K Ìfẹ́olúwaṣọ pepper soup ingredient ata gúngún ẹ pè mí gbogbo ẹ̀ ló wà available ojú òde tí ibi ní wáyé tì ẹ ṣe ogun àtúmọ̀ àfi ayọ̀ àti àlàáfíà àtúmọ̀ fi pàdé ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi kẹ́dẹ̀ bá mi tọ notification bell yìí ire o.